ó ní orin yín kan tó trend most àwọn èèyàn mọ̀ pé ẹ̀yin lẹ kọ. bó ṣe ń jà fún mi ò mọ̀ ìmọ̀lára ẹ̀ ṣáà ni mò ń rí ọba tó jà fún mi ní kọ̀kọ̀ ìyìn ògo ni forúkọ rẹ̀. Get to a stage tí mo zero mind mi lórí orin yẹn pé Ọlọ́run kàn fẹ́ lò mí láti kọrin yẹn síta ni pé this song is not meant for me because I saw a lot of things nígbà orin yẹn tó jẹ́ pé ó jẹ́ kí n mọ àwọn tó jẹ́ ọ̀rẹ́ ó jẹ́ kí n mọ àwọn tí ò ń ṣe ọ̀rẹ́ etí mi dẹ̀ gbọ́ pọ̀pọ̀lọpọ̀. àwọn yẹn make owó lórí orin yẹn o. bọ́n ṣe make owó tó èmi tí mo lórin mi ò make anything. Jesus. téèyàn bá fẹ́ ṣoore fún yàn. Okay. kó tó lè plan pé òun fẹ́ ṣoore fún ẹ òun fúnra ẹ ti máa ní ó ìdájẹ ní or counterfeit ní something in mind pé nǹkan báyìí mo fẹ́ gbà return. gbígbàgbà ni ká máa rọ́jú ìgbà ń padà bọ̀ wá gbà ní mo mọ̀ orí àmì lójú. I'm very sure that one day you will change my story to glory. All right, I welcome you to this amazing section. I welcome you to Smedia podcast showing on your favorite TV, Smedia TV. Adefefa Shekoyi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Thank you so much for your support always. Thank you so much for your likes. Thank you so much for your share. Thank you so much for your comment. Thank you so much for your subscribe. We appreciate you a lot. All these things you're doing, giving us really goes a long way and support us as well. And don't forget to please keep sharing this program to bless more souls. And don't forget to click on that subscribe button. You know, that subscribe button really goes a long way. You'll be able to see our next coming video with your notification on your phone. Please go and get a seat. Watch this program from the beginning to the end because 100% sure that you will learn more about mystery of life. Let's make welcome my amazing guest on this section today. You're welcome, sir. Thank you. You're welcome to our studio. Thank you very much, sir. You're welcome, sir. Nítorí àwọn olólùfẹ́ yín àti àwọn olólùfẹ́ wa àti àwọn èèyàn tó ń wò wá tí ìmọ̀ yín tí wọ́n rí yín for the first time ẹ máa fẹ́ kẹ́ bá wa dárúkọ yín fún àwọn èèyàn. My name is Lawal Akeem Ayodele Glorious, popularly known as Akoko Lori Gangan. Lawal Akeem Ayodele Glorious. Yes. Orúkọ yìí ó fara wow. Well, we get to that. Láti ọmọlúbo ni sir. I'm from Ekiti State. You're from Ekiti State? Yes. Wow. Níbo ní Ekiti? Ìkẹrẹ and Èrìò Ekiti. Ìkẹrẹ Ekiti and Èrìò Ekiti. Èrìò Ekiti. Yes, my dad is from Èrìò Ekiti, while my mom is from Ìkẹrẹ, but I was born and raised at Ìkẹrẹ. Ìkẹrẹ. Yes. Okay, wow. Káwọn aráalé lè mọ̀ pé ọmọ Ìkẹrẹ ni máa fẹ́ kẹ́ bá wa sọ èdè Ìkẹrẹ kẹ́ bá wa fi kí àwọn aráalé. Nǹkan san òkètè ra olé o mo kí o kété yín tèkìtì ìyẹn okun o ìyẹn ọ̀rá o ṣàlàáfíà ni mo bá yín o. Ṣàlàáfíà ni mo bá yín o. I love this language. Wow. This is amazing. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ pé your nickname is Akoko Lori Gangan. Yes. Are you a drummer? Yes, I'm a talking drummer. Wow. And at the same time you sing? Yes. Okay, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Báwo lẹ ṣe detect ẹ̀bùn yín? Story tí a gbọ́ ni pé ìdílé àyànná láti wá. But due to pé wọn bí wá sí ìlú wa, Ìkẹrẹ náà bí wá sí. Okay. But nígbà tí mò ń dàgbà, after my secondary school, mo kàn discover pé mo gbé ìlú náà ni mo dẹ̀ ń lù. Mo bẹ̀rẹ̀ láti pé mo ń lùlù ní church. Ìgbà tó yá, mo bẹ̀rẹ̀ sí ní play fún àwọn olórin káàkiri. Okay. So until to the certain level, I have one brother, sax ló ń play. Okay. So èmi mo máa ń play àpàlà fún bí àbúrò ló ṣe jẹ́ sí mi. Okay. So ó wá fẹ́ ṣe concert ní that year, that's 2017. Bó ṣe wá sọ fún mi yẹn pé concert tó ń fẹ́ ṣe ní year yìí o pé
mo máa fìlù ṣe nǹkan kan òun mọ anything tí mo lè fìlù ṣe o pé bọ̀ọ̀tún ṣàmọ̀ pé mo máa fìlù ṣe nǹkan kan pé kí n lọ prepare ara mi. ok pé kẹ́yìn náà perform ẹ̀ fúnra yín. yes ń bẹ̀ yẹn mo kọ́ wò pé kí ni ọmọ mo ní kó fi mí sílẹ̀ but ó lọ behind my back láti lọ mú picture mi ó lọ fi ṣe flyer. so ìgbà tí mo wá in fact kí n ṣe ordinary flyer ó tún ṣe poster tó lẹ̀ káàkiri and student area aládẹ̀wà mo kàn ń jáde lọ́jọ́ yẹn mo kàn ń wo poster lára ògiri mo kàn ń wo picture mi bẹ̀ mi ò lọ́ption down kí n lọ máa ṣe nǹkan kan so that's because ìgbà tí mò ń lùlù mo máa ń create àlùjọ fúnra mi so láti bẹ̀ lọ mo ṣe bẹ̀rẹ̀ sí ní create content díẹ̀díẹ̀ mo dẹ̀ my wife now then my girlfriend mo pè èèyàn tó ń play drums fún mi ní band tí mo play fún mo pè mo ṣáà pé àwọn èèyàn mọ́ra àṣẹ rehearsal bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn first performance wa as in nǹkan tí anybody ò tí rí rí ní area wa ni as in ó wá amaze wọn in fact the way people turn up for us that day ó jẹ́ kí èmi fúnra mi wà impressed láti dùn and before then I met one of my boss tó jẹ́ pé òun náà fìlù yẹn òun fi ń ṣe something like that before mo ra disc yẹn so disc yẹn tí mo ra yẹn bó pattern tóun fi ń kí Ọlọ́run gbogbo tiẹ̀ ni mo kọ́kọ́ ṣe ní first performance mi mo kọ gbogbo ẹ̀ sílẹ̀ mo cram ẹ̀ ọ̀la rehearse so later ni mo wá fi àwọn kankan kún but when it get to a stage mo wá jókòó lọ́jọ́ kan pé kaazun pé wọ́n invite mi sí function wọ́n invite àwọn náà sí function ṣé nǹkan tán ṣe ni mo máa ṣe ni. in case tẹ́ méjèèjì bá jam ara yín ní event so I need to do something for myself mo ṣe bẹ̀rẹ̀ sí ní create àwọn kankan fúnra mi nìyẹn láti bẹ̀ lọ ní inspiration orin ló ti wá wọlé tó jẹ́ pé tí n bá ti receive orin bẹ́ẹ̀ ìgbà míì màá kàn gbàgbé ìgbà tí mo wá sọ lójú èèyàn kan wá sọ pé anytime tí n bá ti mọ̀ pé mo ń kọ orin tuntun bẹ́ẹ̀ yẹn pé kí n máa record ẹ̀ sórí fóònù mi so then ìgbà míì màá sùn ó lè jójú oorun tí n bá jí màá gbé fóònù màá record ẹ̀ mi ò ní access sí studio kò sówó kò sí anything. ìgbà tí mo wá fẹ́ ṣe first concert mi ní 2018 a week to that concert ni ìkan lára àwọn boss mi kan tó ní studio ló kàn pè mí pé concert tó fẹ́ ṣe òun kàn wò pé ká ṣe nǹkan tuntun pé ṣé o ní any concept tó lè ṣe ká record ẹ̀ mo wá sọ fún pé mo ní orin a wá ṣe 5 tracks then mo ní àwa launch ẹ̀ ní ọjọ́ first concert lára àwọn orin tẹ́ ti ń kọ́lẹ̀ tí mo ti ń kọ sílẹ̀ a ṣe 5 tracks and a week la fi ṣe gbogbo ẹ̀ both recording and everything so kò wá jẹ́ kí sound yẹn kó sweet but a ṣáà rọ̀ fún ẹ pé we must do something okay. ibẹ̀ ni ọ̀rọ̀ orin ti wọlé tó fi á di pé mo wá ń kọrin. wow ìkọ́kọ́ tí mo fẹ́ kọ́kọ́ mú jáde tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ni ẹni ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní máa receive àwọn orin yẹn ó tó tà ẹ ní pé ó wù yín láti lọ sí studio láti lọ máa record ẹ̀ bọ̀ kò sí owó. ok kí n kọ́kọ́ bí yín báyìí pé ṣé ẹ dàgbà pẹ̀lú both parents yín. yes. you grown up with your both parents. yes. wow. àwọn tí ó bá dàgbà pẹ̀lú both parents mo máa ń wò pé bóyá ọmọ bọ̀ tí ni wọ́n pé kò kí n really see any challenges àbí. challenges pọ̀ but nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi from the start láti ìgbà tí mo ti wà kékeré I believe on myself mo máa ń depend on myself tí n bá fẹ́ ṣe anything kó tó di pé mo pe àwọn èèyàn mo ti máa kọ́kọ́ try best mi so kò ń jẹ́ kí n máa involve àwọn parents mi ní bóyá mo fẹ́ ṣe anything ìgbà tí mo ṣe tán ní secondary school mo lọ ń ṣiṣẹ́ alágbàro kan lọ máa báyàn tu oko kiri kan lọ máa báyàn tu oko kan máa báyàn lọ sóko mo lọ báyàn ṣètò kí n lè rówó so mo wá lọ sí kan òjò pa wá dé lọ́jọ́ yẹn on getting home mo wá sick mo wá fall sick ọjọ́ yẹn mọ sí mi sọ̀rọ̀ sí mi gan pé ìyàwó ló ń jẹ́ tó fi bọ́
due to pé mo ti ní determination pé I don't want to bother anybody wọ́n wá stop mi pé mi ò gbọ́dọ̀ ṣe yẹn. That's when tí mo wá lọ tí mo lọ kọ́ṣẹ́ engineer àwọn musical instrument engineer. Okay. mo wá ibẹ̀ yẹn mo lọ kọ́ṣẹ́. I spent 7 years there. Kì í ṣe pé wọ́n lọ sign mi síbẹ̀. ọ̀rẹ́ mi ló jẹ́ ọmọ ẹni tó ní ṣọ́ọ̀bù yẹn, so mo sì wá ní instead tí màá lọ máa fi ṣe bí ẹ lọ sí oko àgbàro pé kí n lọ máa ṣeré ń bẹ̀, pé kì í ṣe pé ó ní nǹkan tí mo wá lọ ṣeré ń bẹ̀. Mo wá rò pé instead tí màá fi jókòó síbi tí màá kàn máa ṣeré, mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ ń bẹ̀ nìyẹn. Kì í ṣe pé wọ́n gba owó lọ́wọ́ mi, so that's why tí mi ò fi ní time tí màá ṣe freedom tí mo fi lo 7 years ń bẹ̀. But 7 years yẹn kì í ṣe pé mo wà ń bẹ̀ permanently. Inú 7 years yẹn mo lọ school. Okay. So tí n bá ti wà ní school tí n bá ti níṣẹ́ ní weekend throughout tí mo fi wà ní school from my year 1 to my last year mi ò ń lo weekend nínú school. Weekend màá ti wá sí town màá bá wọn lọ sí show. So bí mo ṣe ń ṣe jámọ̀jámọ̀ nìyẹn. So mi ò bother any family nípa anything. So that's why. Kí ni reason tí ẹ fi decide pé ẹ fẹ́ involve àwọn èèyàn ní bóyá tẹ bá need help àwọn tó bá jẹ́ pé help tẹ need yẹn gan ó heavy but ẹ ti máa kọ́kọ́ bá dé stage kan kó tó di pé involve àwọn èèyàn. Normally at first mi ò ní any reason fún. Mo kàn rí pé input ni. Kí ló dẹ̀ fà mi ò like pé kí n béèrè nǹkan lọ́wọ́ èèyàn. Tẹ́ni ẹ tó o bá ní tó sọ fún mi pé ò ní but kò promise mi pé wàá fún mi ní kinní yẹn kí n ti fọkàn sí. At the end of the day kẹ́ni ẹ má fún mi ò ní bínú sí ẹni yẹn but máa bínú síra mi. Pé èmi fúnra mi ni mo kọ̀ sẹ́ pé mo ti gbéra mi sí. So mi ò wá ń fẹ́ anything láti blame ara mi. That's why tó jẹ́ pé I don't want to be involving people. Ó máa dàbí pé sí finish. Tí o bá ti bọ́ sí mo believe pé tí n bá wá rí èèyàn tó sọ pé òun máa ṣe fún mi o màá gbà. Tí o bá dẹ̀ ti ṣe mi ò ní kàǹtì ẹ̀ sí ẹ̀ṣẹ̀ sẹ́niyẹn lọ́rùn. Because mo believe pé tí Ọlọ́run bá fẹ́ kó ṣe á ṣe. Tọ́lọ́run ò bá gbà pé kí nǹkan kan ṣẹlẹ̀ kò lè never ṣẹlẹ̀ láyé. So ẹnìyẹn lè ní mind láti ṣe but tọ́lọ́run bá ti fẹ́ kò ní ṣe. Okay ẹ̀kọ́ wo ni because ṣé tí èèyàn bá promise èèyàn ní nǹkan kò dá kí èèyàn máa gbọ́kànlé àbí. ẹlẹ́ran ara ń gbogbo wa. Ẹni tó promise ẹ nìkan yẹn òun náà ó ń retí promise lọ́dọ̀ èèyàn kan. Kò séèyàn tó ní tán. Tí èèyàn bá ní tán ni irú àwọn olówó wa ṣé wọ́n á sì máa wówó ni wọ́n ní máa wówó. Kò séèyàn tó ní tán. In fact ẹlòmíì tó wá wà tó jẹ́ pé kì í ṣe problem owó lóyún problem tiẹ̀. So ó lè lówó but ó tún nídìí nǹkan míì lọ́dọ̀ èèyàn míì. So tí gbogbo wa bá wá ti wá ń bínú síra wa pé mo nídìí nǹkan lọ́wọ́ ẹni promise mi ní kíní kò fulfill ẹ̀ mo wá bínú sí i tóun náà ọjọ́ wo ni ayé òun fẹ́ settle kò lè settle. So anybody tó bá promise mi tó bá fulfill ẹ̀ adúpẹ́ fọ́lọ́run. Tí ò bá tún fulfill ẹ̀ adúpẹ́ fọ́lọ́run náà Ọlọ́run fẹ́ kó ṣe ni. Ọlọ́run fẹ́ kó ṣe. Ó dá kéèyàn máa ní lọ́kàn bẹ́ẹ̀ yẹn pé tí ẹnìkan bá promise yẹn tí ó bá fulfill ẹ̀. Mo máa gbé sí 50-50 ni. Ọjọ́ tó bá ti pín sọ pé mo máa ṣe lè ní mind máa gbé sí 50-50 pé ó lè ṣe ó lè má ṣe. So tó bá ti wá disappoint mi mo ti prepare mind mi tẹ́lẹ̀ pé kò ní jẹ́ kó dùn yín jù pé kò ní jẹ́ kó dùn mí màá kàn kúrò lórí ẹ̀ pé ó ti lọ. Wow. Okay tí máa béèrè pé táìmù ó ti tó bí táìmù gbàwọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọrin yàtọ̀ sígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní lùlù. Mo bẹ̀rẹ̀ sí ní kọrin ní 2018. Wow. 2018. Wow. Mo bẹ̀rẹ̀ sí ní kọrin. Okay torí ó ní nǹkan kan nípa yín tí a máa sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí ó ní orin yín kan tó trend táwọn èèyàn dẹ̀ mọ̀ pé most àwọn èèyàn mọ̀ pé ẹ̀yin lẹ kọ because time ìgbà tó trend yẹn gan ó fa little controversies torí àwọn celebrities tó ń perform ẹ̀ so and a lot of people are not coming to you to bring your face up pé okay ẹni báyìí ló kọ àyàfi but mo rí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹjọ́ wà tí wọ́n ń
gbé yín síta pé ẹni báyìí ló kọ ẹni, because there was a time tèmi gan rí orin yẹn bóyá mo lò àbí kankan, so there's one of your friend, maybe I think he's a producer, so olúwa dé I know mo many tó kọrin, wow, for you. So then I think that is since then I know you, so I would like you to talk about that before we talk about that, because bẹ́ẹ̀ ṣe ṣàlàyé yìí, ṣé ẹ lè bá wa share a little bit or maybe an experience of something that have happened to you, maybe in the journey of your life, tó jẹ́ bóyá ká pè ní bóyá bí mistake àbí tó ti serve as lesson fún yín táwọn yẹn lè kọ́kọ́ mẹ́. ọ̀rọ̀ orin tí ẹ sọ yẹn náà ni. ọ̀rọ̀ orin tí ẹ sọ yẹn. mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nípa ọ̀rọ̀ orin yẹn, because it get to a stage tí mo zero mind mi lórí orin yẹn pé Ọlọ́run kàn fẹ́ lò mí láti kọrin síta ni pé this song is not meant for me. For you? mo decide lọ́kàn mi pé mo ti forin yẹn sílẹ̀, pé Ọlọ́run kàn fẹ́ gbé orin jáde látara mi ni pé orin yẹn kì í ṣe mi ló fẹ́ ṣiṣẹ́ fún, because I saw a lot of things nígbà orin yẹn tó jẹ́ pé ó jẹ́ kí n mọ àwọn tó jẹ́ ọ̀rẹ́, ó jẹ́ kí n mọ àwọn tí òun ṣe ọ̀rẹ́, etí mi dẹ̀ gbọ́ pọ̀pọ̀lọpọ̀. àwọn yẹn make owó lórí orin yẹn o. bọ́n ṣe make owó tó èmi tí mo lórin mi ò make anything. Jesus. mo lè àkáǹtì iye tí mo rí láti ìgbà tó up till now tó nìyẹn ti trend dá báyìí, mi ò lè sọ pé mo account 50,000 tí mo rí lórí ẹ̀. so ó wà lára nǹkan tí mo fi sọ pé orin yẹn is not meant for me ngbà yẹn, but later mo kàn tún wá wò pé tọ́lọ́run ò bá fẹ́ lò fún mi, Ọlọ́run ò ní jẹ́ kó gba through mi jáde. ó lè jẹ́ pé Ọlọ́run fi ń prepare something great sílẹ̀ fún mi ni. so ìgbà yẹn ni mo ṣe tún wá accept faith yẹn padà pé okay ká máa bá lọ bẹ́ẹ̀, pé ká wo nǹkan tọ́lọ́run máa ṣe. Any time ìgbà tí ọ̀rọ̀ orin yẹn ṣẹlẹ̀ ó jẹ́ kẹ́ ẹ mọ ọ̀rẹ́ àti ọ̀tá. bẹ́ẹ̀ni. àárín yẹn ò yé mi. ní táìmù yẹn a lot of people ló máa wá bí pé wọ́n fẹ́ assist mi. okay. on it. èmi dẹ̀ ní mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo máa ń tètè trust yẹn. máa kàn sọ fún wọn okay ẹ̀yà ẹ̀já ṣe báyìí ẹ̀já ṣe báyìí ẹ̀já ṣe báyìí. tọ́lọ́run ṣe rán mi mo kàn ń ṣe. àwọn dẹ̀ fi ń cash out. èmi ò dẹ̀ kàn kankan. èmi ò dẹ̀ kàn kankan. but ìgbà tó wá tó stage kan mo kàn kúrò lórí ẹ̀. but àwọn ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí mò ń gbọ́ ni mo fi wá mọ̀ pé most of people ní orin yẹn jẹ́ kí n mọ̀ pé kò sí anybody tó fẹ́ ṣe oore fún ẹ tí ò bá ti ní returns. ẹ ṣàlàyé àárín yẹn dáadáa. téèyàn bá fẹ́ ṣoore fún yàn. okay. kó tó lè plan pé òun fẹ́ ṣoore fún ẹ òun fúnra ẹ ti máa ní either genuine or counterfeit ní something in mind pé nǹkan báyìí mo fẹ́ gbà as return. ó ti máa ní mind pé òun fẹ́ rí nǹkan kan lórí oore tó ń fẹ́ ṣe fún ẹ. lórí oore yẹn. ní industry tàwa yìí àwọn tó ti lórúkọ tí wọ́n bá sọ pé wọ́n help upcoming kì í ṣe upcoming yẹn náà wọ́n help ara wọn ni. yes nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé mo ní reason fún. ṣe rí èèyàn tó bá ń trend lọ́wọ́ láyé fẹ́ gbọ́. yes. so gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n ń pè é ẹni báyìí ti invite ẹ yẹn ẹni báyìí ti invite yẹn time tí wọ́n invite ẹ yẹn gbogbo audience tó wà lórí upcoming yẹn náà ló máa tún wá sí ọ̀dọ̀ so everybody ń fi yẹn renew time wọn pé kán má sọ pé wọ́n gbàgbé wọn. so pé wọ́n sọ pé wọ́n help ẹnìyẹn kì í ṣe èmi ò rí bíi pé wọ́n help but as àti gba tí orin mi ń rìn èmi believe pé wọ́n help mi ni pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n help mi. àwọn kan wà tó jẹ́ pé they have genuine mind kì í ṣe fún returns but àwọn kan wà tó jẹ́ pé they are doing it because they want to earn something from it. so olóyè kí n sọ pé orin yẹn kọ́ mi ní a lot of things. ó tẹ́lẹ̀ sọ ẹni tí ó rí
ẹni tí ó ń trend lọ́wọ́ tó wá invite ẹ̀ tó má jọ ṣe nǹkan papọ̀ káti sọ pé ní music industry tó ń jọ ṣe orin papọ̀ platform ẹni tó invite ẹ̀ tó lóun fẹ́ ràn lọ́wọ́ ẹ̀ ló máa gbé fídíò àbí orin yẹn sí. So anything tó bá fẹ́ generate láti ibẹ̀ ló ti máa generate ọ̀dọ̀ tiẹ̀ ló máa generate sí. ṣẹ́dẹ̀ wá mọ ibi tí ọ̀rọ̀ yẹn wá funny sí ni pé most of àwọn tó ti wà lókè wọ́n mọ ọ̀nà but upcoming tó ń bọ̀ tí ò mọ ọ̀nà yẹn wọ́n ní sọ ọ̀nà yẹn fún. Torí ọ̀nà tí mò ń sọ kì í ṣe pé nípa kì í ṣe bíi pé wọ́n ṣoògùn àbí something like that. Ìgbà tó rìn mí trend ẹ mọ̀ upcoming tí ò mọ anything nípa even talking about technology upcoming tí ò mọ nípa anything platform. A kàn drop orin sí audio mark drop orin sí kinní tabaṣà ti rí pé àwọn èèyàn gbọ́ we happy pé àwọn èèyàn gbọ́ but àwọn tó ti wà bẹ́ẹ̀ tán mọ̀ pé you can generate money from this wọn ò ní sọ fún ẹ wọn ò ní sọ fún ẹ out of 10 ó lè jẹ́ méjì pé ló máa advise ẹ pé àlàyé nǹkan báyìí ni kò ṣe nǹkan báyìí ni kò ṣe àwọn kan ò ní sọ fún ẹ so a kàn drop orin ìgbà tó orin yẹn trend ngbà yẹn àwọn ibi tá drop ẹ̀ sí kì í ṣe ibi tá ti lè get owó so ìgbà tí a ṣẹ̀ wá réèyàn tó ṣẹ̀ wá ẹ̀ láìtì wa tí a ṣẹ̀ wá padà drop ẹ̀ a lot tó ṣẹlẹ̀ àṣà tàǹgọ̀ ṣá. ẹ bá wa rọra. a lot tó ṣẹlẹ̀ yẹn ni pé up till now dábí mo ṣe ń sọ̀rọ̀ mi ò tí lè withdraw £1 báyìí ní àkáǹtì mi. kí ni ó máa ń fà tí ọmọ tó bá gbé orí ògo wáyé ṣe máa ń ní too much of problems. Ṣe mọ̀ pé tí a bá wò dáadáa tẹ́ bá ń wo àwọn olórin tí orin wọn tó ní message gan tá a bá béèrè lọ́wọ́ wọn nǹkan tí wọ́n ń là kọjá náà fi ń kọrin. nǹkan tó ń là kọjá náà fi ń kọrin. ẹni tí ò bá ti lógo kò lè lógun rárá. nínú orin mi kan ó ní bí bóògùn bá ṣe tó ní làkọjá ṣe máa pọ̀ mo fẹ́ kó mọ̀ yẹn dájú. kó tó ti pa lọ jìnnà orin yìí tó trend yìí máa fẹ́ kẹ́ kọ́ fún àwọn ará ilé kan lè mọ orin tí à ń sọ. bó ṣe ń jà fún mi ò mọ̀ ìmọ̀lára ẹ̀ ṣáà ni mò ń rí ọba tó jà fún mi ní ìkọ̀kọ̀ ìyìn ògo ní forúkọ rẹ. ẹ bá mi kọ fast 1. èmi tó gun ayé pọ̀ fún láti jà tẹ́bí ti mọ́kàn pé mi ò lè ṣe rere àánú mo rí gbà tí mo fi bọ́ yọ o ìyìn ògo ní forúkọ rẹ ìmí tá a bá ta káàfìrà tùpà mo wá dájí tanná wò fún aráyé ọgbọ́n orí mi kọ́ ló fi ṣe é ṣe o ìyìn ògo ní forúkọ rẹ. ṣé ó ní nǹkan kan tí ẹ là kọjá ń táìmù yẹn tọ́lọ̀ ń bá yín ṣẹ́gun ẹ̀ ní torí yẹn fi wà. orin yẹn gangan bó ṣe wá mi ò lè sọ kì í ṣe pé mo compose ẹ̀. kì í ṣe pé mo compose ṣe mọ̀ pé at times èèyàn lè fúnra ẹ̀ ní topic pé mo fẹ́ ṣiṣẹ́ lórí orin ó compose ẹ̀ nìyẹn. bọ̀ tán bá sọ pé wọ́n gbé nǹkan wá fún yàn kí ló dẹ̀ cause ẹ̀ ní àdúgbò tí mò ń gbé a máa ń ṣe àwọn mítì kan nínú mítì yẹn èèyàn kan wá ṣe burial gbogbo wa wà ń bẹ̀ tó bá ṣe wá ń sọ̀rọ̀ ẹnìkan lára wa ó wà lára àwọn victim àwọn esme so ó wá dé so bá ṣe wá jókòó yẹn ó wá ń share experience ẹ̀ pẹ̀lú wa ó wá ń sọ àwọn kankan tójú ẹ̀ rí ń bẹ̀ bó ṣe wá ń sọ ó wá sọ statement kan tí mo wá dì mú ó ní tán bá ti ń kó wọn lọ nínú oko ó ní wọn ará ẹlòmíì nínú oko tá a máa kọ ebè ó ní àwọn yẹn dẹ̀ máa sọ pé kán kọjá lẹ́yìn ẹ̀ kán máa make any sound ó ní tán fi máa kọjá ó ní ẹni tó ń kọ ebè yẹn ò ní mọ̀ pé wọ́n kọjá. Jesus. ó statement tí mo wá dì múnú ẹ̀ ó ní tí wọ́n máa fi kọjá ó ní ẹni yẹn ò ní mọ̀ pé ikú ti kọjá lẹ́yìn tí ò pa wọ́n. so statement yẹn mo wá hold statement yẹn
àárọ̀ ọjọ́ tí Ọlọ́run máa fún mi lórin mo ní shop tí mo ti ń ta ìlù tí mo ń ṣe ìlù ẹnìkan wá fẹ́ wá gba ìlù lọ́wọ́ mi mo ṣe wá àárọ̀ ọjọ́ Sunday ni mo wá kúrò nílé mo wá lọ sí shop pé kí n lọ gbé fẹ́ nìyẹn ẹnìyẹn ò wá tètè dé mo wá jókòó sí wájú ìta bí ọ̀rọ̀ yẹn kàn ṣe strike mic dì mí padà nìyẹn pé ikú ti máa kọjá kò dẹ̀ pa ẹ́ kíní yẹn wá minister sọ́kàn pé Ọlọ́run dẹ̀ ṣe máa pa wá náà mọ́ nìyẹn ò tá a dẹ̀ mọ́ téèyàn ní mọ̀ so bí mo kàn ṣe rò bẹ́ẹ̀ pé Ọlọ́run ṣe máa ń pa wá mọ́ nìyẹn tá a mọ̀ orin yẹn kàn wá ni pé bó ṣe ń jà fún mi ò mọ̀ directly mo kàn gbé fóònù mi mo kàn record ẹ̀ sórí fóònù pé kó kàn wá ń bẹ̀ ọjọ́ tí mo ṣe orin yẹn kì í ṣe pé mo plan ẹ̀ o ló jẹ́ kí n mọ̀ pé nǹkan tọ́lọ́run bá máa ṣe lọ́lọ́run máa ṣe producer mi òun ni PA mi manager mi ìkan lára àwọn band mi ni so mo máa bá play sí àwọn orin ní studio ọjọ́ yẹn wá ní kí n wá bá wọn play fún sí orin woman kan so mo ṣe wá ń bọ̀ mo wà nínú mọ́tò mo wá ń lọ bẹ̀ ẹnìkan wá ń play orin máa yí evangelist Tọ́pẹ́ Olútókun níwájú orin mo ti gbàgbé torí ìgbà tí mo máa record orin yẹn mo record ẹ̀ ní tí ò ní beat rárá mo kàn record ẹ̀ bí worship so mo ṣe wá gbọ́ orin máa yẹn ni kíní yẹn wá mi orin yẹn ò lè fi kọ praise now mo wá ní lọ́kàn pé tí bá ti dé studio pé màá ṣe mi ò mọ̀ pé bí èmi ṣe ní lọ́kàn lọ́lọ́run náà ti minister sẹ́niyẹn náà lọ́kàn pé tí bá ti dé studio kó sọ pé kí n wá ṣe nǹkan kan mo kàn ṣe ń wọlé báyìí tí mo ní alpha ní most time o iṣẹ́ wo la fẹ́ ṣe ó ní ọ̀gá ẹ sì já fi iṣẹ́ yẹn sílẹ̀ kọ́kàn sọ pé ká ṣe iṣẹ́ kan but iṣẹ́ tóun ní lọ́kàn ni pé bá ṣe máa ń fìlú yin Ọlọ́run torí ó ní bí a ṣe máa ń fìlú yin Ọlọ́run tí bá ti wà ní stage ìlú la máa kọ́kọ́ fi open tí máa kọ́kọ́ ṣe ó ní òun fẹ́ ká record ẹ̀ ká lọ ya fídíò ẹ̀ nǹkan tó wà lọ́kàn ẹ̀ nìyẹn mo wá ní ọ̀tọ̀ ní nǹkan tó dẹ̀ wà lọ́kàn mi wá ní kí mo ló lórin kan ó wá ní kí n kọ́ mo ṣe wá kọ́ ó ní kí n jẹ́ ká record ẹ̀ ọjọ́ yẹn la record ẹ̀ ọjọ́ yẹn la ya fídíò ẹ̀ òru ọjọ́ yẹn la drop ẹ̀ òru ọjọ́ kan la fi parí everything bá ṣe drop ẹ̀ orin ò wá lọ àwa gbogbo àwọn tó bá ti wá sí studio tán wá ṣiṣẹ́ àwa pè wọ́n pé ẹ bá wa ṣe cover orin everybody ń ṣe orin ò lọ but èmi mo ní belief kan láti ilẹ̀ ẹni orin tí n bá ti ṣe tí n bá ti lè gba message látọ̀dọ̀ èèyàn kan àbí èèyàn méjì feedback pé orin yìí ó ṣiṣẹ́ fún mi mo believe pé mo ti wà fulfilled so ó wá trendy o kò trendy o kò ń ní mínì sí mi mọ́ so tẹ́ bá ti release orin tí ó minister sí èèyàn kan àbí méjì mo believe pé Ọlọ́run ti ṣe nǹkan tó fẹ́ kórin yẹn ṣe so mi wà ń bọ́dà bóyá ó trend àbí kò trend mọ́ so gbogbo bá ṣe wọ́n á pa àwọn yẹn pé kán wá everybody ń ṣe kò trend until 2023 yes January is it not January 3rd year will I drop ẹ. I drop ẹ ní 2022 yes ní I drop ẹ ní November 2022 bó ṣe da January 2025 ó ní program kan tá a máa ṣe ní church wa marathon 3 days mountain láti lọ máa ń ṣe èmi ti lọ kò dẹ̀ sí network ní gbogbo bẹ̀ so kò sí bọ́n ṣe fẹ́ pè mí so manager mi studio producer mi òun àti àbúrò ẹ̀ kan ṣeré ní studio náà kàn gbé fóònù síwájú náà kàn fòrìn yẹn ṣeré wọ́n kàn ṣe fídíò yẹn wọ́n dẹ̀ post ẹ̀ kó tó di pé mo dé láti orí òkè òní ti trend so ìgbà tí mo kàn wá nú mọ́tò tí mo kàn ń bọ̀ bá ṣe débi tí nẹ́tíwọ́ọ̀kì wà kíkan wọ WhatsApp mo rí pé mẹ́sẹ̀gì ti lọ pé ọ̀gá o orin yẹn ti blow ìgbà tí màá fi délé tí mo wá rí pé orin ti lọ but àwọn èèyàn ò mọ ẹni tó kọrin wọ́n rò pé òun àti àbúrò ẹ̀ ló lórin but ìgbà tán dẹ̀ máa post ẹ̀ wọ́n kọ sísàlẹ̀ song by Àkókò lórí gángan but àwọn èèyàn these days wọ́n ń ka caption kí ló
tán bá ṣe nǹkan tán fẹ́ rí náà fẹ́ rí. So that's why tí orin yẹn fi kọ́kọ́ cause controversy gbà yẹn pé Ìrèwàndé ló lórin pé gẹ̀yìn yẹn ló lórin táwọn èèyàn mọ̀. So later la ṣe wá lọ tú orin yẹn ṣe ní a ṣe wá ṣe fídíò pẹ̀mí àti Wàndé yẹn táṣẹ ẹni tó lórin lélẹ́yìí o. Ìgbà yẹn àwọn kọ̀ọ̀kan ṣe wá mọ̀ pé èmi mo ní bọ̀ kó tó di pé wọ́n mọ̀ yẹn a lot of singers ti kọ́ tó jẹ́ pé ó wá hard fún yàn láti believe pé ẹni báyìí ló kọ́. Ẹ̀yin dẹ̀ lélẹ́yìí ẹ̀ kì í ṣe olórin tí ó máa ń ṣorin gbogbo. So ó wà lára nǹkan tó fi affect mi. Even ìgbà tẹ́mi gọ́gọ́ come across the video yẹn tí mo kọ́kọ́ rí tí Adékúnlé sọ fún mi pé ẹ̀yin lẹ kọrin yẹn, so I now go to check your page out. Mo wá rí pé you are a drummer. Mo ní ṣe this guy dey whine me ní báwo lẹ́yìn tó ń lù lù ṣe máa kọrin pé kò possible now. So later mo wá padà rí pé ó dà pé ó tún wá níbẹ̀ tún orin yẹn kọ again. Wow. Àṣewà àdì àwọn verse sí. Àwa olórin tí wàá gbàgbé pé lóòótọ́ ni but when it comes to music ó yàtọ̀ sí business ó yàtọ̀ sí company àti staff ó yàtọ̀ síra because ní industry wọ́n rí olórin míì tó jẹ́ pé torí àwọn percussionist àbí torí àwọn instrumentalist náà fi like. Okay. Òun dẹ̀ wọ́n lè má sọ lójú ẹ̀ torí pé àwọn instrumentalist good. Wọ́n good. Ẹlòmíì ó lè jẹ́ pé a ní òun kàn like bó nílùú yẹn ṣe máa rẹ́rìn. Ó ti like onílùú yẹn tó bá fẹ́ ṣe anything torí pé interest tó ní sónílùú yẹn á pè olórin yẹn. Ó lè jẹ́ kí buddhist lẹ́nu yẹn like. bí a bó sì máa ń solo àbí nǹkan kan tó ṣe máa ń ṣe. So music industry family ni wá ṣùgbọ́n tá bá ti wá gbé sórí pé a fẹ́ máa separate ẹ̀ ni wàhálà máa ń dé pé èmi lọ̀gá ẹ̀ dó ọ̀gá máa jẹ́ ṣùgbọ́n at least ó yẹ ká ní sense of pé we are doing this thing together. So nǹkan tí mo fi sọ pé business ni ọ̀pọ̀lọpọ̀ rí music sí which is business because iṣẹ́ tó ń ṣe nìyẹn láti fi take care family. Take care ara ẹ̀ but ó yẹ ká máa fi ọmọlúàbí sí gbogbo nǹkan tí a bá ń ṣe pé okay this thing ó wá láti bí ẹ jẹ́ kí n ṣe báyìí síbẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àti gbàgbé wọ́n believe pé ẹlòmíà lórí pé ó invite ẹjọ́ ṣe kinní yẹn a tún máa claim entitlement pé èmi mo jẹ́ kán mọ̀ ẹ́. Ṣé ìgbà tí orin mi ò trend ṣó rántí láti pè mí? Wow. Nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa sọ nìyẹn pé torí pé wọ́n invite upcoming yẹn pé ló jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́. Tí n bá ní nǹkan kan tó special àánú mi ṣé wàá pè mí? Àbí ṣé o rí mi tẹ́lẹ̀ gan ni? Gan. Tí nǹkan kan bá gbé mi jáde ṣé wọ́n máa rí inú àti pè mí? So wọ́n ní rí side yẹn mọ́. Side kan lè claim entitlement yẹn náà máa claim pé platform mi ní ló ti blow. Tí n bá jẹ́ èèyàn kankan ṣe máa rí iná rí mi. Ó even gan àwọn míì wà tó jẹ́ pé ó ní ọ̀pọ̀ ìgbà míì tí ẹlòmíì àti lọ bá wọn celebrity mi bá wọn pé ẹjọ́ help me tí wọ́n ti ẹni ka message ẹ̀ but tí kankan bá wá gbé jáde everybody la máa pè. Bọ̀ wọ́n ní fẹ́ kó ń mọ̀ pé nǹkan tán rí inú ẹ̀ náà fi pé wọ́n á fẹ́ máa claim pé wọ́n pè ẹ́ torí pé wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́. Ìwà yẹn ò dáa o. That's why tọ́lọ́run fi dá gbogbo abákan. That is why tọ́lọ́run fi dá gbogbo abákan náà. Nínú gbogbo ọmọ ẹ̀yìn méjìlá tí Jésù ní. Ìwà wọn ò di same náà. Okay, tẹ́ bá máa gba because mo mọ̀ pé ti wà ní situation yìí tẹ́ bá máa gba ẹni tí bóyá nǹkan kan gbé jáde bóyá orin yẹn trend
táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa pè káàkiri àmọ̀ràn wọn lè gbà tí òfin ní ṣẹ̀ṣẹ̀ gbé. kò sí àmọ̀ràn tí mo lè gba upcoming because upcoming ò ní agbára. because upcoming ò ní agbára. kò tí ì ní agbára fúnra ẹ̀ nǹkan kan ló máa gbé fò. ṣùgbọ́n the only thing tí àmọ̀ràn tí màá gba upcoming ni pé any situation tó bá ti bára ẹ̀ kó accept ẹ̀ pé ara nǹkan tọ́lọ́run fẹ́ lò fún un láti gòkè ni. irú àwọn tí wọ́n fẹ́ ṣì tiẹ̀ yẹn Ọlọ́run fẹ́ lò wọ́n náà ni. ẹ ń wo pọ̀rọ̀ mi yẹn wọnú ara. Ọlọ́run fẹ́ lò wọ́n náà ni because ní ilé ayé yóò ṣe dágbé o lè dá dìde o máa nídìí èèyàn kan but èèyàn kan tó nídìí yẹn ó wá lè jẹ́ tí a bá wò dáadáa ẹlòmíín wà tó jẹ́ pé for selfishness interest ló fi fẹ́ ṣe nǹkan yẹn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ lò fún ẹni ó dẹ̀ máa gain ìwọ náà máa gain that's win-win. ìwọ kàn lè má rí tó òun bọ̀ win-win ni òun á rówó ìwọ wọn á mọ̀ ẹ́. okay yeah I like this analysis. okay òun á rówó ṣùgbọ́n wọn á mọ̀ ẹ́. wọ́n ti mọ̀ òun tẹ́lẹ̀. wọ́n ti mọ̀ òun tẹ́lẹ̀. so òun máa rówó plus ìwọ ẹyọkan ni wàá rí. wọ́n á mọ̀ ẹ́. so ẹ̀yin méjèèjì ẹ̀ jọ lùs. wọ́n náà ṣe rí kejì wọ́n ṣe rówó. jọ lùs. kíní yẹ kó máa wà ní ọkàn. I love this part. Wow. ẹ ti gba wọn lámọ̀ràn nìyẹn. No. This is ìṣíníyè ni wow. So tí celebrity kan bá pè ẹ́ bóyá nǹkan kan bóyá orin yẹn trend tó ń pè ẹ́ má ní mind gan pé bóyá o expect a return of money or anything. But tó bá wá dédé. Wow. èèyàn dẹ̀ lè dá dìde. Wow. This is deep. Okay. Kó tó di pé a ó máa lọ kí ni because mo mọ̀ pé iná ti máa ní some experience about this, especially this gospel ministry industry. Ìjẹ́ ṣé ẹ lè bá wa sọ̀rọ̀ nípa àwọn kankan míì tí yàtọ̀ sáwọn kan tá a ti sọ tó máa ń ṣẹlẹ̀ ní music industry tí ó dẹ̀ dá tó. yàtọ̀ sí àwọn nǹkan tí a ti sọ yìí ní music industry ṣe rí nǹkan ẹyọ kan tí mo mọ̀ ni pé ní relationship gan a máa manage ara wa títí tí ayé àfi parẹ́ because nǹkan tó kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì wọ́n ní nǹkan tó máa benefit ẹnìkan ó lè máa benefit ẹnìkejì. Okay. ẹni tó invite mi báyìí. Okay. tí mo gain láti ara ẹ̀. ó lè invite ẹlòmíì kẹ́ni ó má gain lára ẹ̀. kì í ṣe gbogbo àwọn tí celebrity gbé jáde ló jáde ìyẹn lára àwọn nǹkan tá a ti sọ lẹ́yìn. So nǹkan tí mo fi wá bá kọ̀rọ̀ yẹn ni pé a máa manage ara wa ní industry. Kò sí ọjọ́ tí industry tó fẹ́ straight. Kò sí èèyàn tó fẹ́ straight yẹn ni torí ilé ayé gan ò straight. Nigeria gan ò straight. No, kì í ṣe Nigeria rẹ ilé ayé generally ò straight. So a máa wọlé ni tí gbogbo ẹ̀ bá straight kò ní síjà mọ́ kò ní sí anything mọ́. So tí o bá dẹ̀ síjà ayé wọn á ti board jù. Okay. Ìjà gbọ́dọ̀ máa wà. Tíjà bá ti wà kẹjà kẹkúrò lórí ẹ kẹjà kẹkúrò kan sọ pé àwọn kan báyìí wọ́n ṣe ìgbà wọn ní ẹ mọ̀ a lot of people ló máa derive joy nínú ìjà yẹn. So that's why tí industry tá a lè fi sọ pé nǹkan báyìí ló lè jẹ́ solution tó máa fi right. So anything tó bá ti ṣẹlẹ̀ sí ẹ ìwọ fúnra ẹ ní kó jókòó ara ẹ kó ronú pé báwo mo ṣe fẹ́ attend sí situation yìí nǹkan tí ẹ̀mí ẹ̀ bá ti sọ fún ẹ pé kó ṣe. Okay. Kó tó di pa máa mo fẹ́ béèrè ìbéèrè ó yàtọ̀ sí àwọn nǹkan tí a ti ń sọ bọ̀. Ó ní fídíò kan tí a drop lẹ́njọ́ mẹ́ta ìtẹ́nìkan wá drop comment kan síbẹ̀ mo fẹ́ béèrè nítorí pé mo fẹ́ kẹ́ bá wa fi ọgbọ́n àgbà yín
bá a fi dáhùn ẹ̀ nípa ẹni kò béèrè gan bọ̀ ó sọ bọ̀ ó ń jà ràn-ìràn lọ́kàn mi pé ìjẹ́ òótọ́ ni ẹni Ọlọ́run kì í dá sí nǹkan téèyàn bá pè sí. ṣe tá a bá wo Bible dáadáa ó sọ pé ká béèrè. pé tó o bá ti pè fún nǹkan. Ọlọ́run mọ nǹkan tí everybody need. Ọlọ́run mọ nǹkan tí everybody need. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí ìwọ fúnra ẹ̀ kó gbé ìgbésẹ̀. ṣe mọ̀ pé àwọn Muslim bóyá snag dẹ̀ ni wọ́n ní tó bá ti ń ṣe yá àláò kó máa ṣe yá àyásẹ̀. Okay. So tó bá ẹ̀ tí béèrè Ọlọ́run mọ̀ pé o ní ìdí ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí ìwọ fúnra ẹ̀ fẹnu ara ẹ̀ sọ. Ok mo ní ìdí mọ́tò báyìí. Ok. ẹ lè ṣe mọ́tò fún mi ẹ mọ̀ pé mo ní ìdí mọ́tò. Ok. ẹ dẹ̀ ní mọ́tò. Ok. tẹ́ lè gbé fún mi. Ok. ṣùgbọ́n tí bá ti dọ́dọ̀ yín mo máa ń pretend bí pé mo wà ok. mo máa ṣe bíi pé mọ́tò kan ní problem mi. bọ̀ ẹ̀yin fúnra yín mọ̀ pé mọ́tò ní problem mi. Ok. ṣùgbọ́n tí bá ti dọ́dọ̀ yín mo máa ń pretend bíi pé mọ́tò kan ní problem tí mo ní báyìí. tí ẹ sọmọrọ rí àbí. ṣé ó máa ka yín lára láti fún mi. òótọ́ ni. ẹ máa wò pé tí n bá fún gan bíi pé kò ní value ẹ̀. ìgbà mi wà gan tó yẹ pé téèyàn bá béèrè gan lẹ́ẹ̀kan gan ẹnìyẹn sì lè máa wò pé kò tí ì kò ká lára pé ó kàn sọ́nù ọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ náà Ọlọ́run ṣe máa operate nígbà míì. Ọlọ́run operate jù wá lọ ṣùgbọ́n èmi kàn try láti example pé tá a bá ti béèrè ẹ̀ Ọlọ́run mọ̀ pé a ní ìdí ẹ̀ bọ̀ Ọlọ́run fẹ́ mọ̀ bóyá àwa fúnra wa ní ìdí ẹ̀ ṣe mọ̀ pé àìmọye nǹkan ló ń jẹ̀yàn níyà ẹni yẹn fúnra ẹ̀ mọ̀ pé ó ń jẹun níyà ṣùgbọ́n iyì ẹ̀ lè má ṣí sí láti béèrè pé òun ní ìdí kìíní. That's why tán fi sọ pé spiritual control physical. Spiritual control physical. Nǹkan tán bá ti fún ẹ nínú ẹ̀mí wọn lè fún ẹ lójú ayé. So tí iyì ẹ bá ti ra sí nǹkan yẹn nínú ẹ̀mí iyì ẹ ò lè ṣí sí nínú ara láti béèrè. Wàá dẹ̀ máa ráre wàá dẹ̀ wà nídìí nǹkan wàá dẹ̀ máa ráre iyì ẹ ò dẹ̀ ní ṣí torí pé láti inú ẹ̀mí iyì ẹ ti ra sí. Ó yẹ ká to expect another songs from you. Yes. And or is it do you need some support or some help from your fans and yes. Yes, I need a lot of support. Lots. Cause mo sọ nǹkan kan gbà tá bẹ̀rẹ̀ pé tí bá need nǹkan mo máa try láti gather ara mi. Ìgbà tó stage kan mo ní àwọn experience kan tí mo fi wò pé kí n máa speak out. But time tí mo decide láti máa speak out àwọn tí mò ń sọ ọ̀rọ̀ yẹn fún as in returns tí mò ń gbà láti ọ̀dọ̀ wọn ó wá jẹ́ kí n túbọ̀ hate ara mi sí. pé ẹ mọ̀ in case for example ẹ lọ sọ́dọ̀ èèyàn kan pé ẹ sà ẹ need assistance yẹn on the so things. Mo ní issue phone tó jẹ́ pé mo need the phone mo pe àwọn kọ̀ọ̀kan mo need the phone like bí 3 people náà promise me. But lẹ́yìn ìgbà tán promise mi yẹn tá bá ti padà ríra bí kan wá máa snob mi kí n kàn máa kí wọ́n yes ma kan máa sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ so mo wá ríra mi bíi pé o ti ń da corporate beggar. So that's why tó jẹ́ pé ẹ wọ́n blame ara yín pé kí ni mo kúkú gbé gbèsè yìí fún. òun ni mo fi wá wò pé whatever tí n bá ti need pé I will just keep it to myself màá gbàdúrà pé k'Ọlọ́run ṣe. So I need a lot of things tó yẹ kí n ṣe tó yẹ kó promote music kíní mi but gbà tí ò sí assistance mo ní orin tó pọ̀ sílẹ̀ tó yẹ kí n lọ sí studio kí n lọ ṣe but gbà tí ò sí fund so àdúró dìgbà náà tọ́lọ́ máa ṣe. Ó ní orin kan tí mo ti drop orin yẹn but ìgbà tí mo ṣe sound yẹn ò wá okay. kò wá okay so mo fẹ́ tún ṣe. mo fẹ́ tún ṣe mo kéré sí àánú tí mo rí gbà
mo kéré sí àrà tó fayé mi dá àwọn kan ké pè ọ́ ju tèmi lọ ó ṣáà kọjú sí mi ṣe lóore. Orin yẹn ó ní nǹkan kan tó bring up orin yẹn because a lot of things ló ṣẹlẹ̀ sí mi. Nígbà yẹn àwọn kan ní mi ò lógo, àwọn kan sọ pé ògo ẹnìkan ni mo fi náà fi boost ògo mi, so ojú mi ti rí gan pé so nínú orin yẹn mo sọ àwọn kọ̀ọ̀kan bẹ̀. sorry ẹni àwọn kan ní pé ògo ẹnìkan kò yé mi. Ńgbà tó orin mi yẹn tó ń trend ńgbà yẹn mo wà ní function kan. Okay. Àwọn kan wá ń sọ̀rọ̀ nípa orin yẹn, wọ́n wá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mi gangan. Okay. Mo dẹ̀ wá ń bẹ̀. Wọ́n wá sọ ẹnìkan wá sọ statement kan pé bọ̀bọ̀ tó lórin yẹn ogun ayé ẹ̀ pọ̀ gan o. Mọ̀ pé wà ń bẹ̀. Gbogbo ayé ẹ̀ pọ̀ gan pé tí ogun ayé ò bá pọ̀ báwo ló ṣe máa kọrin tí gbogbo àgbáyé máa gbọ́ tán ní mọ̀. Bọ́ mi ò mọ̀ pé Ọlọ́run fẹ́ fi fún mi lórin mi ni, Ọlọ́run fi fún mi lórin kan, wọ́n lógun ayé mi pọ̀. Èmi mọ̀ mo lè sọ ṣùgbọ́n mo ní bàbá tó ń jagun láì lo ìbọn, òun ni mo fààyè mi fún, kó lò ó bó ṣe fẹ́ kò ní gbà kógun ayé borí mi. Ńgbẹ̀ mo wá kọ verse kan, bí ire bá pẹ́ kó tó dé ó sàn kó tètè dé kó má lọ títí, omi tẹ̀dá máa mú kò ní ṣàn kó kọjá ẹ o, ṣáà ti fààyè ẹ fún, má fi wádùúwádùú wá oorun tó ń bẹ lókè yìí ń bọ̀ wá àgbẹ̀ṣọ. Mo wá kọ̀ọ̀kan bẹ̀ ẹni tí wọ́n sọ pé ògo ẹ̀ ni wọ́n ní àbúrò mi yẹn. Okay. Wándé yẹn. Okay. Ẹnìkan tó wá sọ pé ògo ẹ̀ ló boost orin yẹn pé kì í ṣe pé mi ni mo ní ògo. Ọjọ́ tí mo tún gbọ́ yẹn so nǹkan tí mò ń sọ yìí mi ò sọ lójú anybody rí, ó wà nù mí, bọ̀ Ọlọ́run fi fún mi ní verse kan sí orin wọ́n lógun ayé mi pọ̀ yẹn pé òrùn lógo tirẹ̀ ọ̀tọ̀ ṣá lógo òṣùpá, ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì ń lò, ìgbà tèmi á dé tí màá lò ó lálòpẹ́, ẹni gbójú lọ́lọ́run èní jogún òfo. So after tí mo ṣe yẹn mo ti release ẹ̀. After tí mo ṣe yẹn mo ṣe wá ṣe mo kéré sí mo wá wò pé èmi tí mo wà lẹ́kìtì tí mo kọrin lẹ́kìtì tórin yẹn blow tó trend, so definitely Ọlọ́run ní kankan fún mi, àánú yẹn ò tọ́ sí mi. Ohun mo kàn rò lọ́jọ́ kan lórin yẹn dẹ̀ wá pé mo kéré sí àánú tí mo rí gbà, mo kéré sí àrà tó fayé mi dá àwọn kan ké pè ọ́ ju tèmi lọ ó ṣáà kọjú sí mi ṣe lóore. Wow, sorry eke bèrè yìí this particular lady àbúrò yìí tí ẹ sọ ẹ ṣé olórin lẹ́ni yẹn náà? Yes. Okay ẹni yẹn náà máa ń kọrin sí online. Okay pé òun gan ló jẹ́ káwọn yẹn kọ́kọ́ rò pé ẹni yìí ló kọrin yìí. lórin yes. Wow ẹ jọba tú orin yẹn kọ. Ṣé wọ́n lógun ayé mi pọ̀? No orin tó trend yẹn. Bó ṣe ń jà fún mi ò mọ̀, ìmọ̀lára ẹ̀ ṣáà ni mò ń rí, ọba tó jà fún mi ní kọ̀kọ̀ ìyìn ògo ni forúkọ rẹ̀. Ó wá ní verse kan tí mo ṣe tí mo á fi sí, ó ní ìgbà tí mo sùn tí mo ń wọrùn àwọn ọ̀tá ẹni bí gbé wà láwọn dé, wọ́n fẹ́ fèpò wọn balẹ̀ ká màmí jẹ́, ìwọ ló jà fún mi o, ogun àwọn tí mo mọ̀ pẹ̀lú ogun alájọbí, àwọn ọ̀rẹ́ ìka tí mo gbẹ́kẹ̀ mi lé, wọ́n fojú fẹ́ mi ṣùgbọ́n ìkòkò ni wọ́n, ìwọ ló gbà mí lọ́wọ́ wọn, torí ní ìgbà táyé gbógun dé ìwọ ṣá mo rí, ó gbèjà mi jà ó sọ mí dákọ́ni lójú ọ̀tá mi, ogun rírí ogun àìrí ó ti bá mi ṣẹ́, ìwọ tó sọ mí dàpáta nínú rẹ̀ o, ìyìn ògo ni forúkọ rẹ̀. Ẹ ṣàṣe tí èèyàn bá ń gbìyànjú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú rẹ̀ téèyàn ń ṣe àwọn kankan tí ó mú ògo dání
tí ó ti jẹ́ kíyàn di level tó yẹ kíyàn dé báwo lẹ ṣe rí ṣé Ọlọ́run fi ń pèpè èèyàn fún bí kan ni because tí èèyàn bá ṣọ́ra dáadáa èèyàn tired èèyàn weak. To me okay. mi ò mọ belief ẹlòmíì o but belief mi ni pé gbogbo nǹkan tí mò ń là kọjá fún ògo Ọlọ́run ni Ọlọ́run mọ̀ sí. Ara orin mi ni ó ní òkùnkùn tó ṣú Ọlọ́run mọ̀ sí ìjì tó ń jà Ọlọ́run ló yé bó kúkú ó bá wà ìmọ́lẹ̀ ò ní ní ìtumọ̀ ẹ̀dá ẹ̀ mọ́kànlé ìmọ́lẹ̀ àtàn sáyé wa ká gbà pé ilé ayé báyìí ó kàn mọ́lẹ̀ ní everyday tí ò ṣókùnkùn tí ò sí òkùnkùn rárá àní value ìmọ́lẹ̀ yẹn. àní value ìmọ́lẹ̀ yẹn. but due to pé òkùnkùn máa ń wà táìmù òkùnkùn yẹn tó fẹ́ kọjá tó gbá ẹsẹ̀ mọ́ kan bóyá inú ilé ẹ̀ dúdú kò dẹ̀ sí kò sí náà kò sí fóònù ó wá ń ṣe nǹkan kan tí ní NEPA bá ti múná dé ẹ máa wo bí inú èèyàn ṣe máa dùn so tí o bá sókùnkùn yẹn o ò ní value iná yẹn so that's why mo sọ pé bókùnkùn ó bá wà ìmọ́lẹ̀ ò ní ní ìtumọ̀ so gbogbo nǹkan tí èèyàn ń là kọjá tí ò bá ti sí ìgbà tí ògo yẹn bá dé ò ní ẹni tí ò experience bitterness tí ò experience anything láyé ẹ̀ tí everything dùn tẹ wá béèrè pé báwo ni life kí ló fẹ́ sọ kò sí nǹkan tó fẹ́ sọ ní life a kàn máa sọ pé life náà dùn ní life wà okay but ẹni tó ti la iná kọjá ọjọ́ tó le ọjọ́ tó sọ ẹkún tó ti la everything kọjá tán bá béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ni life a rí nǹkan sọ. Wow okay kó tó di pa máa lọ lára àwọn support wo lẹ need táwọn èèyàn lè ṣe fún yín. Presently support tí mo need jù because a ti wà ní digital life tó jẹ́ pé àwọn kankan wà tí èèyàn need láti máa handle fúnra ẹ̀ tó need láti máa pe àwọn èèyàn. Mo fẹ́ try láti set up mini studio because I have a lot of things here tó jẹ́ pé kò nídìí pé mo ń lọ sí studio tó jẹ́ pé mo kàn lè ṣe ká gbà pé mo ní àwọn kan yẹn but kò sí support yẹn kò sí agbára yẹn so wá wà lára nǹkan tó máa ń weigh me down at times and eléyìí kò yẹ kí n sọ but mi ò mọ reason tí mo fẹ́ sọ because mo ti ń face challenges yẹn láti 2022 tí mo ti drop orin yẹn tí mi ò dẹ̀ rí solution sí so òun ló fi wá sọ́kàn pé bóyá tí n bá sọ bóyá màá rí solution because bí ẹ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan yẹn pé ó ti ń jọ spiritual mo ní challenges sí phone for real bí mo ṣe wà báyìí tí n bá ṣe ẹni orin àbí màá ṣe nídìí láti sọ pé kéèyàn kan bá mi ṣe fídíò lórí phone tí n bá fẹ́ kó ní good quality orí phone ẹni yẹn ni mo ti máa post yẹ ni mo ti gbọ́dọ̀ post yẹ tí n bá sọ pé mo fẹ́ post yẹ lórí phone mi á block. Because kò dẹ̀ sí gbogbo quality phone yẹn ò dá kò dẹ̀ sí gbogbo mix tí mo try láti pé kí n get another phone. So ìyẹn gangan ó wà lára nǹkan tó máa ń fún mi ní mo wá wò pé common phone ṣóun ló yẹ kó jẹ́ so ìgbà tẹ́ sọ pé spiritual tí mo fi náà dórí pé ó dà pọ̀rọ̀ ń jọ spiritual pé kì í ṣe physical. ó máa soft lágbọ́rọ̀ lọ. Yeah, sure. So and káwọn yẹn máa bá yín stream àwọn orin yín. Yes. So now sin ṣe ti ń fi àwọn orin yín sí digital store. Yes. Gbogbo àwọn orin tí mo ń sọ gbogbo ẹ̀ pátá ló ti wà ní digital store. But digital store náà ni mo sọ pé mo ti ní issue. Okay, but I think solution to that pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ní pé ẹ ti gbìyànjú láti find solution sí kò work. Account. I think solution to that ìgbà tẹ́ ní pé ẹ ti gbìyànjú sí fún àwọn solutions. So now sin tí a bá rí ẹni tí ó tún lè bá yín try best ẹ̀ lórí ẹ̀
or nǹkan tí mi bá sọ ni pé bóyá irú ẹni tẹ ní wọ́n yọwọ́ l'account yẹn kò ṣe block account yẹn kò ṣe another one. ó lóun ti block ẹ̀. wọ́n dẹ̀ ṣe ń yọwọ́ mbẹ́. wọ́n ṣe ń yọ àti ó lóun ti block káàdì yẹn. irọ́ kó block account kó má ṣòwò síbẹ̀ mọ́. I don't know. I think that's the best. And do you have access to that account you are talking about? Yes, I have. You are access. seeing the money there. Yes. Okay, good. But can you block it? Because a lot of people give advice about this, okay, and nǹkan tí màá rò ni pé bóyá kẹ́ share another one. nǹkan tèmi náà tí mo ṣe conclude sí lọ́kàn mi ní wíìkì nìyẹn pé maybe that would be the best. Yeah, that would be the best because I think this how ton ṣe bá yan ṣe ń sìn tẹ́pẹ́ wọ́n á create ẹ̀ fún yàn so tí fund níbẹ̀ bá jáde or anywhere ìyẹn máa máa gba permanent. Yeah, so and you need support. You really need support. You really need support, and the Lord will raise help in different ways by the grace of God. Let's appreciate this great man all the way from Ekiti. Thank you so much for coming. We love you. Eshegon, and we pray to God the Lord will raise help for you. Amen. Always by the special people that want to follow you and that want to talk to you. So we'd like you to call your phone number, your social media handle. Okay, my phone number is 081 04 34 3799. 081 04 34 3799. That's your WhatsApp number? Yes, that's my WhatsApp number. And on all social platforms, Ayodele Glorious. Ayodele Glorious. Yes. Akokolori Gongon before. Okay. But presently I've changed the name to Ayodele Glorious. But if you want to stream my song on Boomplay, all those Audio Mark Ayodele Glorious. Okay. But all those Destroy Keys. Okay. I'm still using Akokolori Gongon. Yes. Okay. Till you open another one and change the name. Okay. Yes. Okay. Thank you so much. I don't know if you have one or two people you want to appreciate on this program. You want to use this platform to appreciate. Yes. I will appreciate my manager. Okay. Adekunle. Olórúkọ mi. AK Studio. Yeah. Because ever since I've started, tó ti wà lọ́dọ̀ mi, is one of my boys. Wow. Yes, it's one of my boys. Àtìgbà tó ti wà lọ́dọ̀ mi ló ti wà faithful and loyal. And gbogbo orin tí mò ń sọ pé mò ń drop yìí ọ̀dọ̀ ẹni mo ti ń ṣe kò gba $1 lọ́wọ́ mi. For real? Yes. Wow. So tí n bá máa dúpẹ́ lọ́wọ́ èèyàn. Wow. Thank you Adekunle. Thank you. Wow. He deserve it. Wow. And àwọn kankan tán jẹ́ olórin tí mo ti rí support wọn. Like someone like Mọ́mí Adéníyínká Adéláṣeyọrí. Okay. Wọ́n try for me because through her àwọn kankan ṣẹlẹ̀. Okay. Tí mo dúpẹ́. And a lot of people at my hometown tó jẹ́ pé àwọn náà my patron. Wow. Fẹ́mi Asọ̀rọ̀gbáyì àwọn náà wọ́n gbìyànjú fún mi. Wow. Mọ́mí Celebrity Time Out. Wow. Àwọn náà torí ìgbà tí orin yẹn trend. Okay. Always wọ́n á pè mí tán bá ti rí anybody lórin yẹn wọ́n á pè mí pé kí n follow ẹni yẹn. Okay. And wọ́n dẹ̀ ṣe a lot of things. Wow. Ìtùnúmọ̀. Okay. Àwọn náà try náà. Àwọn náà try náà. And a lot of people like that tó jẹ́ pé they stood up for me. Okay. Then I appreciate every one of them and all my band member. They are loyal. Wow. Despite the fact pé nǹkan tá à ń face. But always wọ́n ṣáà pé ọ̀gá everything matter. Wow. So I appreciate them. Wow. And my beautiful wife. And Mama, my sons. Thank you. She's very supportive. Wow. Since day one. Wow. She up believes in you. Yes, up till now. She's my number one fan. That's the best. That's the best. And on stage, you will always see her with me. Whoa. Yes. She's one of my backup dancer. Wow. Shanta. She is also a talking drummer. Irony.
so wow, wọ́n máa rí this is stage amazing. míì wà tó jẹ́ pé òun ló máa fi lókun Okay, wow. tá a bá gba stage Wow. so Wow. I appreciate her very Wow. much. Wow. Wow. Okay, ṣé ẹ máa ń gba live band náà? Yes. Bí tí a bá fẹ́ play fún wedding. Yes. Wow. Yes. Ẹ máa ń gba church ministrations. Yes. Okay. Yes. Yeah. So, thank you so much for watching. We appreciate you all the way from Ekiti. Yeah. Thank you so much, sir. And if anybody want to get to you through us, we definitely deliver to you. So, ẹ ṣé gan tẹ́tí wò wá látàárọ̀. A ò ní rí Dubai lọ. Still your humble host, Stephen Adekunle. Stay blessed.